ìròyìn àṣálẹ́ ló sì jù ròyìn láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé Ògúnkànbí orúkọ oníròyìn ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ìdájọ́ àìlẹ́tọ̀ọ́ kíkó àwọn adájọ́ ní papámọ́ra àti ìdájọ́ lórí ìṣàkóso ìmọ̀ ẹ̀rọ ni wọ́n ní ìṣòro tó ń dènà ìgbógun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí igbákejì ààrẹ Kashim Shettima aṣojú rẹ̀ ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ń ṣí ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ti àjọ tó ń gbé ogun ti ìṣòwò olùkúmọkùmọ àti ibùdó tó wà fún gbígbé agbára wọ ètò ìdájọ́ ní orílẹ̀-èdè yìí. Abrahamu Jibrila ló jábọ̀ ìròyìn. Àkókò ayọ̀ ohun ìdùnnú ni ó tún jẹ́ fún àwọn olùjọ́sìn ní ìjọ mímọ́ Kérúbù àti Séráfù ti Nàìjíríà Valley of Blessing Parish Emmanuel Chapel Ìmọ̀rú Ìjẹ̀bú Òde gẹ́gẹ́ bí wọ́n ṣe péjọ láti ṣe àjọyọ̀ ìkórè àgbà ti ọdún yìí. Blessing Adéwì pèsè síbi ayẹyẹ ìkórè náà ó sì jábọ̀ ìròyìn pé àkórí ayẹyẹ ìkórè ọdún karùn-ún yìí ni ìkórè èrè tó tóbi jùlọ tó sì kún fún orin ìyìn àdúrà àti ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run fún àwọn ọmọ ìjọ náà. Ẹ gbọ́ ìròyìn síwájú sí i. Àwọn ènìyàn pàtàkì ọ̀rẹ́ ẹbí àti àwọn afẹ́nifẹ́re kóra wọn jọpọ̀ níbi ayẹyẹ ilé ìtura Grand Inn láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí 100 ọdún Alhaji Ganiyat Olúbùkọ́lá Àríyọ̀ àti fífi jẹ oyè ọ̀tún ìyá àdínì tuntun ti ẹgbẹ́ Asale ti orílẹ̀ Nàìjíríà ẹ̀ka Ìjẹ̀bú Òde. Orí ọ̀fẹ́ òkúta jábọ̀ ìròyìn àwọn iṣẹ́ ìtẹ̀síwájú àti ipa rere tí Alhaji Ganiyat Àríyọ̀ ti kó lágbègbè rẹ̀ ẹgbọ́n ìròyìn náà síwájú sí i. Àjọyọ̀ ọjọ́ ìbí 100 ọdún Alhaji Ganiyat Olúbùkọ́lá Àríyọ̀ jẹ́ àpéjọ tó kún fún ayọ̀ àti ìdùnnú gẹ́gẹ́ bí wọ́n ṣe fi jẹ oyè ọ̀tún ìyá àdínì ti ẹgbẹ́ Asale ẹ̀ka Ìjẹ̀bú Òde. Àjọyọ̀ náà kún fún àwọn ènìyàn pàtàkì pẹ̀lú gbẹ̀gàndẹ̀ ti ọ̀sọ̀sà dókítà Adéoyè Alátìṣe Ọ̀túnba Òkèńlá àti àwọn àlejò ọlọ́lá mìíràn. Àjọyọ̀ náà bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ìdúpẹ́ àti ayẹyẹ ìfinijoyè sí tẹ̀lé níbi tí Imam Abdul Qadir Bọ̀rọ̀kìnní ti ránṣẹ́ pẹ̀lú ìhìnrere àti ìkìlọ̀ pé kí ẹni tí a bùkún àti gbogbo àwọn olùkópa máa lo àkókò ayé wọn láti fi sìn Ọlọ́run àti ṣe rere. Àwọn aṣáájú ẹgbẹ́ Asale ti ẹ̀ka Ìjẹ̀bú Òde sì buwọ́ lu ìwé ẹ̀rí ìfinijoyè náà. Àjọyọ̀ náà tẹ̀síwájú pẹ̀lú orin ayọ̀ níbi tí alága ayẹyẹ Barrister Gbénga Adéìyè ti dúpẹ́ tí ó sì yin Alhaji Ganiyat Àríyọ̀ gẹ́gẹ́ bí obìnrin onírẹ̀lẹ̀ olóòótọ́ àti ẹni tó lawọ́ tí ó nífẹ̀ẹ́ ẹbí àti àwùjọ jẹ́ pàtàkì sí. Àwọn ọmọ àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú àlejò mìíràn tún gbé oríyìn fún un. Wọ́n ní Alhaji Àríyọ̀ jẹ́ àpẹẹrẹ ìtẹ́lọ́rùn ìrètí àti ìfẹ́ nínú àwùjọ. Ìyá mi èèyàn gidi èèyàn pàtàkì láwùjọ wọ́n dẹ̀ kọ́ wa ìyá tó máa kọ́ èèyàn tí ì máa gbẹ̀kọ́ because even tá a bá mú àwọn ọmọ mẹ́ta tán bí kúrò ìyá mi ṣe àbíyamọ fún àwọn tó pọ̀ tí òṣù ọmọ tán bí wọ́n máa àwọn ọmọ mọ́ra. Akíkanjú obìnrin ni wọ́n strong tó máa sọ pé àwọn máa ṣe nǹkan wọn ṣe wọn ò kí ń give up easily. Wọ́n jẹ́ ẹni tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run púpọ̀ wọ́n gbà fọlọ́run èèyàn Ọlọ́run ni wọ́n dẹ̀ lẹ́sìn wọ́n sì lọ́run dáadáa. Ó dùn mọ́ wa nú pé a wà ń bí lẹ́nu torí màmá olóríire tó bímọ re Ọlọ́run kó dẹ̀ túbọ̀ àwọn ọmọ tiwọn náà wọ́n dàgbà wọ́n ṣoríire. Alhaji Ganiyat Olúbùkọ́lá Àríyọ̀ dúpẹ́ gidigidi fún àwọn tó wá bá a yọ̀. Ó sọ pé ìtẹ́lọ́rùn pẹ̀lú ìfẹ́ tó fi gba ipò tuntun gẹ́gẹ́ bí ọ̀tún ìyá àdínì ó sì rí pé yóò máa tẹ̀síwájú pẹ̀lú ìfẹ́ nínú iṣẹ́ ìjọsìn. Ní ìparí Alhaji Àríyọ̀ pẹ̀lú ẹbí ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re rẹ̀ jó ijó ayọ̀ pẹ̀lú orin adùn tó kún fún ìbùkún. Láti lè ṣe Nta Ijebu. Ìpàdé ọjọ́ méjì tí ẹ̀ka tó rí sí ìgbé ayé gbádùn ọmọnìyàn àti ìdíṣẹ́ ohun òsìkú dá lórí ètò ìṣàkóso iṣẹ́ ni wọ́n gbé kalẹ̀ fún gbogbo àwọn àjọ àti ẹ̀ka tó wà lábẹ́ àbójútó ẹ̀ka náà ní ìlú Àbújá.
alákòóso fún ìgbáyégbádùn ọmọnìyàn àti ìdíṣẹ́ òsìkú dókítà Yusuf Sunu sọ pé ẹ̀ka ìgbáyégbádùn ọmọnìyàn àti ìdíṣẹ́ òsìkú kì í ṣe ẹ̀ka lásán ṣùgbọ́n ó jẹ́ ìrètí àti ìgbàlà fún gbogbo àwọn tí kò yọwọ́ họrí. Ó fi kún pé ìpàdé náà dá lórí bí a ṣe lè mú iṣẹ́ àti àjọ tó wà lábẹ́ àti ẹ̀ka náà lágbára sí i kí wọ́n lè pèsè iṣẹ́ tó péye. Ruth Agbele ló jábọ̀ ìròyìn. Àwọn aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbìmọ̀ lórí àtúnṣe ètò òfin ìdìbò orílẹ̀-èdè láti mú kí orí ètò ìdìbò túnbọ̀ jẹ́ òtítọ́, èyí tó kúnjú òṣùwọ̀n àti èyí tó dára jùlọ. Àwọn àlejò lórí ètò Good Morning Nigeria sọ pé àwọn àtúnṣe tuntun yóò ṣèrànlọ́wọ́ láti dín àkókò tí wọ́n fi ń ṣe ẹjọ́ lẹ́yìn ètò ìdìbò àti tí yóò tètè wá ojútùú sí awuyewuye tó bá ṣẹlẹ̀ nínú ètò ìdìbò. Lydia Samson ló jábọ̀ ìròyìn. Ìròyìn wa fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ oníròyìn títí di ọ̀la. Ó dàárọ̀ o.